mo kí gbogbo mùtúmùwà. COVID-19 ti gbálẹ́gbálẹ̀, ó ti gba gbogbo ìlú kan. Nàláì nàtrú ni o. COVID-19 kì í ṣe kèrémí. Bó ti ń pa kúkúrú ló ń pa gúngùn nílẹ̀ òkèèrè. Bẹ́ẹ̀ ló ń rán tẹrú tọmọ lọ sọ́run apàpàǹdodo. Èyí ló fa sábàbí tán fi ní ká máa fọwọ́ wa. Wọ́n ní àfọwọ́ wa ní ìgbàdégbà. Wọ́n ní ká máa fọwọ́ wa lóòrèkóòrè kó mọ́ tóní. Wọ́n ní ká dẹ́kun àǹtọwọ́ bójú, tọwọ́ bọ̀mú, tọwọ́ bẹnu. Wọ́n ní ká yàgò fáwùjọ ọ̀pọ̀ èrò. Tá bá ń bá rí rẹ̀, wọ́n ní ká gbélé wa, ẹja gbélé wa, ká lè ṣẹ́gun àrùn yìí wọlẹ̀. Gẹ́gẹ́ bí a ti mọ̀, bí òwe Yorùbá ti wí, wọ́n ní a kì í gbélé ẹni ká fọrùn rọ́ o, ẹja gbélé wa, ẹja fọwọ́sowọ́pọ̀ ká ṣẹ́gun àrùn yìí wọlẹ̀. Basirat ọmọ Adékúnlé ló ń wí pé o, ẹja gbélé wa. COVID-19 is real. Stay home, stay safe. Gbélé ẹ̀.